Kí lélẹ́yìí? Fíìmù yà ti yà tipẹ́tipẹ́. Ṣé bí lára àwọn old films tí mo ti ṣe lélẹ́yìí? Wọ́n fẹ́ ní pẹ̀lẹ́ tó ṣe tó ẹgbẹ́ irú pítọ̀ ló máa sẹ́ǹsì mi. Iṣẹ́ òṣèlú ló gbà máa bá lọ. Bóyá láàrin yèmí àti ẹ very very soon a máa fi mọ́ léra wa nulẹ̀. Mistake. Kò sí basis for mistake. There's no basis for violence. You should get that. Tó bá lọ pánkọ́. Ta ni ẹ? Jíde, ó yá wá ṣe. Ọdún jẹ́ Jíde. Mi ò mọ eré Rashidi lórúkọ tèmi o. Aago mélòó ló dé gan? Mo dé ní aago 9 o'clock. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Aago 9. Ṣé rí pé kíní kan ti ń ṣọpọlọ ẹ orí ọ̀pẹ mọ́? Ṣé ẹ kúlé náà máa ń sọ fẹ́ni tó bá ń bọ̀ láti ta? Nígbà tẹ́lẹ̀ tí rántí kí wa kúlé, làánà ṣe wò pé kí á bá pàdánù káàbọ̀ kábà yín kí ẹ kúlé o. Kẹ̀lẹ́ sọ ẹ káàbọ̀. Tí n bá sọ fún ìyàwó mi, sit down there. Kò ní choice síbẹ̀ ló máa jókòó sí. Kó tún wá lówó jù mí lọ. Àṣẹ tèmi ló gbọ́dọ̀ máa gbọ́. Kò sí nǹkan tí máa sọ fún wọn bí ìyá ẹ̀dá kó má gbọ́. Àmọ́ ìbàjẹ́ yá. Production manager ni mímà. Where's Aruki? Mo ní kí n lọ sí reception kí n lọ gbà wá ni. Oh, what? Reception ma. Reception. Oh my God. Action. Baby, you know I love you. Hello. Ajabi. Action. Kí n jẹ pẹ̀lú action. Tó yà pé o ní dream fún directing, wọ́n á tẹ̀ lọ fún school of directing. Kí n tó lọ jẹ pẹ̀lú action. Ta ló mẹ́gùn wa náà? Wọ́n sọ bẹ́ẹ̀ náà mo dẹ̀ bá bẹ́ẹ̀. So ọ̀dọ̀ àbúrò ẹ̀ ló ń gbé àwọn aṣẹ́wó ẹ̀ wá. Má ṣe